fídíò bàbá yìí lẹ́tí wò yìí. Tẹ́ bá wo bí bàbá yìí ṣe sọ̀rọ̀ nínú fídíò yìí, ẹ rí wípé wọ́n fi ìtara sọ̀rọ̀ bẹ́ẹ̀ yá àwọn náà ṣe wo fídíò yẹn kan tán tí àwọn oníṣẹ́ ìṣe ti bú àwa mùsùlùmí. But bàbá, mo bá rọ̀ yín, ẹ ti bínú jù torí àwọn ọ̀rọ̀ yìí ẹ tàbùkù ìran yín totally, tí mo dẹ̀ nígbàgbọ́ pé lè gan mùsùlùmí àti ànábì wa tá à ń tẹ̀lé sallallahu alayhi wa sallam àti Quran wa ó against ẹ̀. Nínífẹ̀ẹ́ ìlú ẹni, ẹ̀yà ẹni, ara ìgbàgbọ́ ló wà. Ọ̀wọ́n ni nǹkan tí ẹ̀sìn wa kọ́ wa. Tẹ́ bá wá ní ká máa bára wa jà nítorí pé ẹni yóò ṣẹ̀sìn wa, ẹni yóò ṣẹ̀sìn wa. Ìbéèrè tèmi tí mo ní fún gbogbo wa pátápátá àti mùsùlùmí àti Christian àti oníṣẹ̀ṣe ni pé kí ni end result? Kí ni nǹkan tá fẹ́ achieve at long runs? Pé tí gbogbo wa bá ti ń ṣe ẹ̀sìn kan náà, kí ni result tó máa bí wá fún wa? Torí a ti rí àwọn ẹ̀yà tó jẹ́ wípé wọ́n ń ṣe ẹ̀sìn kan náà. Even nínú Nàìjíríà yìí bí 80-85% wọn ẹ̀sìn kan náà ló ń ṣe ní eastern part. Ní northern part náà àádọ́ àwọn ẹ̀yà tó ń ṣe tó jẹ́ pé 80-85% wọ́n ń ṣe ẹ̀sìn kan náà. Kí ni result tí wọ́n get? Ìjẹ́ ìfẹ́ wà, unity, development wà láàrin wọn torí pé bí ẹ̀sìn kan náà ló ń ṣe. Because tẹ́ bá fẹ́ convince mi, ó yẹ kẹ́ convince, tẹ́ bá fẹ́ convince wa, ó yẹ kẹ́ convince wa pé à ń ṣe kíní nítorí nǹkan báyìí. Ẹ rí pé nítorí àwa Yorùbá ẹ̀sìn wa pín yẹ́lẹyẹ̀lẹ ní nǹkan báyìí ṣe ń ṣe wá. Ẹ rí àwọn ẹ̀yà wa tó kù báyìí, àbẹ́ ẹ rí àwọn ẹ̀yà tó jẹ́ pé ẹ̀sìn kan ló ń ṣe, ẹ wo bí development bá wọn. Ẹ̀yà wo láyé àbí ìlú wo láyé ló jẹ́ pé ẹ̀sìn kan tó ń ṣe ni development fi bá? Tẹ́ bá wo gbogbo ìlú tó great, secular state ló pọ̀ jù ní gbogbo wọn. Saudi tí ó jẹ́ headquarter wa Muslim, prince wọn òun náà ń gbé a lot of development wá ní Simbai tó ń gbé wọnú ẹ̀yà wọn. Wọ́n ti ń drive àwọn obìnrin wọn, wọ́n máa ń lọ ṣe wrestling ń sìn, wọ́n wá ń ṣe wrestling ní Saudi, wọ́n ń ṣe boxing. Everybody ń wá láti lè develop. Ìgbà tẹ́sìn dé, bójú àwọn èèyàn ṣe làmọ́ nìyẹn, làwọn bàbá yẹn fi ṣe, làwọn gbogbo èèyàn fi ṣe. Ayé tá a wà yìí sìn, ayé pé jọmọlúàbí ni, ṣẹ̀sìn tó dáa, ṣẹ̀sìn ẹ ní bó bá ṣe rọ̀ ẹ́ lọ́rùn, wá jọmọlúàbí ló pọ̀ jù. Kò ń ṣe kẹ́ máa impose ẹ̀sìn lé wa, kẹ́ a máa impose ẹ̀sìn léra wa lórí. A ti kúrò ní era yẹn. Táwọn bàbá wa ò bá understand ẹ̀, ó ń jẹ́ ohun kàyéfì fún mi tí a bá rí ọ̀dọ́ tí kò liberate mind ẹ̀. Kéèyàn ṣẹ̀sìn, òun ní ká má ṣẹ̀sìn, but we shouldn't be a religion fanatics. A gbọ́dọ̀ máa mú pé dandan. Ìgbà tó ṣe bẹ̀rẹ̀ tẹ́sìn ṣe dé bí 1000 years ago, 500 years ago tó jò tí là, yes, everybody fẹ́ polówó ọjà, everybody fẹ́ polówó ẹ̀sìn, which is so normal. But these days, àwọn ìlú tó ní ẹ̀sìn gangan tó jẹ́ kínní, ẹ ti rí pé a fẹ́ jẹun, pé ayé ìlọ́lọ́run ní ká kọ́kọ́ wá ná, a fẹ́ survive, a fẹ́ jọmọlúàbí sáàrin ara wa. Ṣé tí bá jẹ́ Muslim, ìyẹn mí ni pé mi ò lè ṣàbúrú sí Muslim brother mi, àbí tí yẹn bá jẹ́ Christian, ìfẹ́ ló yẹ kẹ́ jẹ́ ká preach. Ìfẹ́ tí kí gbogbo wa máa ṣẹ̀sìn kan lénìí, kò sẹ́ ní development tó máa mú bá wa. A dẹ̀ ń sọ̀rọ̀ yìí lójoojúmọ́. Ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀, ẹ kọ́kọ́ máa prioritize ìran yín. Ànábì Idris kìíní kan, gbogbo nǹkan, kò sí nǹkan tó wá láti Africa, kò sí nǹkan kan tó wá látàwa èèyàn dúdú.
kò wá ń rò because I begin to question my race pé ṣé Ọlọ́run ò tiẹ̀ like wa ni tóyìnbó bá máa wí gbogbo nǹkan wá látọ̀dọ̀ tiwọn tó èyí tó tiẹ̀ gílẹ̀ tó jẹ́ pàtọ̀dọ̀ wa lọ́ ti mú lọ wọ́n wá gbogbo ọ̀nà láti dọwọ́ bò àwa fúnra wa àwa ṣètò wa ń tara wa síta nítorí a fẹ́ náà kára wa lórí ẹ̀sìn Ifá tí gbogbo èèyàn mọ̀ pé bí that's the only thing tí ó originate láti ìlú wa a máa rí àwọn pásítọ̀ àwọn àfà àwọn kìíní tí máa sọ pé àwọn Árábù ló ní kìíní kan ló ní látara pàṣẹ hate ara wa yìí. Ẹ jọ̀wọ́ mo máa rọ̀ yín ni ẹ má jà kórìíra wa to that extent ẹ má jà ká kórìíra wa to that extent ká ṣẹ̀sìn kan náà àwọn ẹ̀yà Arab ń para wọn tó jẹ́ pé wọ́n ń ṣẹ̀sìn kan náà tí a bá jẹ́ lẹ́sìn kan náà gbáyé láṣẹ máa tún wá máa mọ̀ pé kọ̀rẹ́bì lèmi nasfat lèmi kìnnì kan lèmi tó bá jẹ́ Christian sẹ̀lẹ̀ ni mí kìnnì kan ni mí kérúbù ni mí whatever tó bá jẹ́ oníṣẹ̀ṣe a máa bára wa jà náà pé wò ní fa torí kò ń pa nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ máa borí gbogbo nǹkan ìfẹ́ ó máa overcome gbogbo kìnnì tó bá pè fẹ́ là ń preach tẹ́ bá ní ká máa jàjà ń sìn kí ni end result pa tó bá ti jẹ́ mùsùlùmí o àbí tí gbogbo ìlú wa bá ti jẹ́ mùsùlùmí tí gbogbo ìyá wa bá ti jẹ́ mùsùlùmí o nǹkan tó máa bí fún wa rẹ̀ ojú dẹ̀ ti là everybody fẹ́ ṣe nǹkan lórí pé òkè kí ni end result kí ni máa benefit ẹ kò ṣáà ń pariwo ká máa jà lójoojúmọ́ ni fún one result fún one result ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó jẹ́ pé fẹ́ parí ìjà ni ẹ má tún dákun ẹ jọ̀ọ́ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe ẹ ṣé.